ṣé mímọ̀ tí ṣe Ádámù mọ̀ àbí àníyàn wọn kí mo fẹ́ kí gbogbo ọmọ ìlú mi ìran mi mo fẹ́ kí wọ́n dà fà kí wọ́n lé pabalábáwá sóhun lọ fa ogun tí ṣe Ádámù fèsì láyé tí tó ń fèsì lẹ́yìn ikú wọn ni àbí kí ló fà ìmọ̀ fẹ́ sọ̀kalẹ̀ sí i ṣe èèyàn máa ń nímọ̀ kọ́dẹ̀ ni ìfẹ́ fi pamọ́ mo fẹ́ fi ṣàánú àbúná òjòsí ìfi ṣàánú àwọn ará mi àwọn aláwọ̀ dúdú torí àwọn funfun kábùkù bá dúdú mo wá fẹ́ gba dúdú lẹ̀ lọ́wọ́ àwọn funfun wọn lè dúró pẹ̀lú funfun kí funfun wọn fara balẹ̀ wàhálà tí Sheikh Ádámù ṣe láyé nù wọ́n dẹ̀ gbé àmánà yẹn wọ́n dẹ̀ rí àmánà yẹn pé 40 ọdún fún wọn fi lọ lásìkò wọn náà lọ́ọ́ máa kéwú dalẹ̀ wọn àsìkò wọn lọ́ọ́ máa kéwú sàsí wọn àsìkò wọn lọ́ọ́ máa kéwú fẹ́ kún ó kú òun ò lè gbàdáwùlà ọ wá ṣe wàhálà bẹ́ẹ̀ gbogbo wa la rí bí Sheikh Ádámù ti rí kún ó tó lọ gbogbo àwọn àfáà sàmánì wọn táwọn ń jẹ médèmédè tí wọn ò ṣe wàhálà bẹ́ẹ̀ gbogbo wọn fresh Sheikh Ádámù fresh pẹ̀lú wàhálà àtà bàbá ń wípé á torí kí ilé ẹnìkọ̀ọ̀kan yín ilé àwọn bàbá yín ọmọ dàwòrò gbogbo àwọn bàbá yín wọ́n má di tí wọ́n má ta tírà torí ẹni mo fi ṣe wàhálà ẹ wá wo bí mo ti kù lérí kí oníkálukú lè rí báyìí ilé àwọn tó bí yín Mùlánà Sheikh Ádámù wa kú tán eré ogun ni wọ́n kú sí eré ogun ọ̀hún ní bàbá Mùdírù wá jogún ẹ̀ mọ́ ààyè tí wọ́n jẹ́ khalifa rẹ̀ bàbá Mùdírù jẹ́ khalifa fún Sheikh Ádámù ẹni tí ó bá sì jẹ́ khalifa ni ogun tí torí kèése lè kéwu markasi nìkan Sheikh Ádámù filẹ̀ wọ́n fi ogun kalẹ̀ fún torí wọ́n kú lérí ogun ni bàbá Sheikh Ádámù yìí ṣẹ́ ogun tí wọ́n fi lọ wọ́n yìí ṣẹ́gun tán ẹlòmí lè ní Sheikh Ádámù wá ṣẹ́gun tán ọkẹ́rú wọn ọkẹ́rú wọ́n ṣẹ́ ogun sáyé náà ẹni tí ó wà tí ó fèsì ogun ni òun ni bàbá Mùdírù tó jókòó yìí eré ogun ni bàbá náà wá wà fà láti 30 ọdún àti 3 yìí ní ọ̀rọ̀ Al-Qur'ani náà nù torí tó bá jẹ́ pé ọ̀ndà àti ìwé ni ogun yẹn ò ní tó báyìí tó bá yẹ kó lè wé ni wá ogun yẹn ò ní tó báyìí lọ́rẹ́ ẹni tí ó ti di mínísítà ó ti láyé mínísítà ẹni tí ó lọ ẹnjìníà ẹni tí ó lọ òṣèlú òǹkálùkù wọ́n ti gba kó wá ó ti gba tiwọn lọ àyè bẹ́ẹ̀ kọ́ àmọ́ eré mímọ̀ yìí tí nǹkan kan mi ò là ni wọ́n gbé kalẹ̀ ogun ti wà mẹ́ ogun ni bàbá náà wá ń jà títí dòní kọ́lọ̀ mọ́sàájì kí bàbá náà ó jẹjà wọ́n sì ṣẹ́ ogun àdúrà táwọn ọmọ kí wọ́n máa ṣe fún wọn nù ni káàsì máa fi bàbá lọ́kàn balẹ̀ wípé anta minal muntaziri inú àwọn tí ó jẹjà ní bàbá Lágége wà gbogbo èyí tẹ̀ ń rí tí ń ṣẹlẹ̀ yìí àdánwò ni wàláhì àdánwò ni torí Sheikh Ádámù ọ̀rajà ń tí ń ṣẹlẹ̀ yìí kalẹ̀ báyìí kọ́ bá arajà rẹ̀ kalẹ̀ ni ó sì ṣe fógun yìí ọmọ tó báyìí torí al-mu'min al-mujarrab ẹni Ọlọ́run bá fẹ́ tó ṣe é dáa inú tá a fi máa kó ṣe é dáa òun náà ní nǹkan rẹ̀ tó bá tóbi fìtínà ọ̀pọ̀ fún nǹkan náà lérí pé a fẹ́ wó a fẹ́ dà wó àwọn ọ̀tá kan tú èyí àmọ́ gbogbo ogun tí ń jà Mùdírù láyé lónìí al-harbu dakhiliya ogun nù lé ni òun ní ń jà bàbá Lágége ọwá sí ní tí ọmọ kéwú gidi tó sì nífẹ̀ẹ́ wọn tó sì lóyà àdúrà ló yẹ ká máa fi ràn bàbá náà lọ́wọ́ ẹni gbogbo ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ ní ṣẹ̀dá yìí náà ń wù fúnra Ọlọ́run ló fi ọdún yìí ṣe ọdún túbúlà sàráìr ó ti ọdún yìí ó fi ṣe ọdún túbúlà sàráìr ọdún tí mo fẹ́ tú gbogbo àṣírí tí ń bẹ nípa má Ọlọ́run fọdún yìí ṣe ó ti wá tú àbí òtí kó wá náà ti ma bí ogun ti ń wá àmọ́ bí tí nǹkan ti lọ́pọ̀ mọ́ nǹkan àmọ́ bí gbogbo ẹ̀ ti so kọ́ ara wọn àmọ́ bí pírọ́blẹ́mù ti ń wá àwọn èèyàn náà sì mà àmọ́ kó wá ìpín méjìlá pín sí ìpín alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n mọ̀ tí wọn ò ní agbára àti sọ
ìpín ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń sọ bá mi torí wípé àwọn náà ń bẹ nínú kówó inú àwọn tó máa tí ò lágbára àti sọ nínú ìlàwọ̀ yìí wà bá a bá bẹ̀rẹ̀ sí sọ wọlé yìí nìsín wọn ò ní pa àwọn jákùmá náà ní ń dàrú sáwà là ń dàrú àbáwọn ni wọ́n fọwọ́ ara wọn dà nǹkan ara wọn rú ibi wọn ti ṣe bẹ́ẹ̀ ọ ajásí wípé àánú bàbá náà máa wá séèyàn bàbá Sheikh Yahya àánú bàbá Mudiru ń séèyàn bàbá Mudiru ní ẹnì kankan la min dakhil wala min kharij. àti inú ilé àti ta. Mudiru ọ̀lẹ́nì kankan òun ní kánà lórí rẹ̀ lẹ́yìn Ọlọ́run nìkan ó tó kánú Mudiru ó séèyàn bàbá yẹn ọ̀lẹ́nì kan òun ríra rẹ̀ bàbá náà rí rẹ̀ ó sì rí Ọlọ́run tó dáa tó gbé sáyè náà ẹni ẹlẹ́ẹ̀kẹta tí bàbá wọn ó rí òun ni bàbá tó bí wọn táwọn ẹni Ọlọ́run kì í kú ọ̀yẹ̀pá láàyè ni wọn tí Sheikh Adamu náà rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ó sì máa pé eré àwọn náà ní Habibu fi ń jẹ ìyà tí ń jẹ yìí eré mi náà ní fi ń rí ìnira tí ń rí eré mi náà ní fi ń rí fìtínà tí ń rí àmọ́ bàbá Alágége á máa sọ fún wọn pẹ̀lú àyà má wulẹ̀ ká tọ́lọ̀ ní wa ja'alna ba'dakum li ba'din fitnatan atasbirun a máa ṣe apá kan fún apá kan ní fìtínà àwọn tá a jọ bí yín a ṣe ń fìtínà fún ọ a ṣe aṣọ ara rẹ ní fìtínà fún ọ ọgbọ aṣọ makewu bàbá rẹ ní fìtínà fún ọ atasbirun ẹ yà ṣe sùúrù abẹ́ ní ṣe sùúrù sẹ́pà wọ Ọlọ́run ò ṣe dání bàbá náà ti wá ṣe sùúrù wọ́n sì ti gbọ́ yé wọ́n ti gbọ́ Ọlọ́run yé wọ́n sì gbà nábì yé wọ́n sì gbọ́ falsafa Sheikh Adamu yé nítorí bí tó ọbẹ̀ jòkó sí yìí o ogun kan ò ní ti ta wá jà o inú ilé ogun ti máa jáde o ọba yìí ti ń jáde ńlẹ̀ fatawakkal ala Allah bàbá Alágége ọ̀lẹ́nìkan ọ̀sọ́makéwù kan tó lè wí pé òun wà lẹ́yìn bàbá Alágége kò sí mélòó gbogbo àyè lè ṣe ìwọ̀n abáyé tá ń ṣe yìí náà ọlọ́dì sọ lẹ́nu yìí ní wàhálà wa pọ̀ ó di wàhálà yìí ẹlòmíà ní ṣe fámìlì rẹ ni irọ́ kan tí wọ́n ń bẹ̀ kìí ṣe fámìlì wa gbogbo aná kọ́ ni fámìlì ànábì bẹ́ẹ̀ yẹn bá sì bu ànábì nísì alẹ́ ló kó pa àyè ṣe fámìlì ànábì àmọ́ ma kí wú ànábì àlùmọ̀ rẹ̀ ni wa àyè sì ṣe lárúbáwá ale ma jẹ family Sheikh Adamu ká ma jọ family baba Mudir àmọ́ ọmọ kéwù wọn la wa inú wọn ò lè dùn káfa àwọn ọmọ ríru fìtínà tí baba náà rí káwa dákẹ́ àmì èyí tẹ́mi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run báyìí ní mo sì fẹ́ kọ́lọ́run wọn gbọ́ òun ni wípé irú bí wọ́n ti ṣe baba Alágége yìí bẹ́ẹ̀ ni kọ́lọ́run bẹ́ẹ̀ ni kẹ́yìn kó àwọn náà rí àmín àwọn náà gbọ́dọ̀ sàmí wọn gbọ́dọ̀ má sàmì rẹ̀ torí dáadáa ni wọ́n ń ṣe fún baba Alágége yìí wọ́n ń ṣe dáadáa fún wọn dédé ntí kó wá ń ṣe fún Mudiru lónìí bẹ́ẹ̀ ni kọ́lọ́hún bóun náà bá lọ tán bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ó ṣe fún ẹ̀yìn rẹ̀ àmín wàláhì bẹ́ẹ̀ lọ́lọ́hún ó sì ṣe àmín tó bá yẹ pé dáadáa náà ni kò ní ìdí ká búra kò ní ìdí búra tó bá yẹ pé dáadáa ni ìwọ sá sàmì àmì ni ó ṣe pé dédé bó o ti ń ṣe fún Mudiru lẹ́yìn tí bàbá ò sí ń bẹ̀ gbogbo ń tọ́ ń talù àti gbogbo ń tó ń rorò àti gbogbo ti fẹ́ kí ọ̀rọ̀ wọn rí láì dánú ẹ̀mí rẹ dédé bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ó ṣe lẹ́yìn tiẹ̀ náà fáwọn ọmọ rẹ bẹ́ẹ̀ lọ́lọ́hún ó sì ṣe ẹ bá ń ṣe àmín. àmín. Mọ̀lánà Haruna Rashid baba Alágége ò ní ẹnìkan o ó ti bá wọn lẹ́nìkan o lẹ́yìn Ọlọ́run àmọ́ gbogbo àwa tá à ń jẹ́ ọmọ kí ń wúri gbogbo bí a bá wà ká máa fàdúrà náà wọn lọ́wọ́ torí ibi tí wọ́n wà ní ibẹ̀ gangan ni wọ́n ń pè ní fìtínà ibi tí wọ́n wà ní ibẹ̀ gangan ni wọ́n ń pè ní mùsíbà ibi tí wọ́n wà ní ibẹ̀ gangan wọ́n ń pè ní àgbákò fìtínà tí o ṣe sá fún mùsíbà tí o ṣe yẹ fún tí o ṣe sọ pé yẹn ṣe má bàbá wọn ò sì lè sọ pé òun ò ṣe má torí àdéhùn tó gbé pẹ̀lú bàbá tó bí wọn kò gbọ́dọ̀ kó òun ò ṣe má tọ́ra àdéhùn wọn ni pé èyí ṣiṣẹ́ rẹ tẹ́mi ní o fi kú láyé ibi tó bá dé ìbá ọ gbé débi hádàfù ẹ ibi tó ń gbé lọ wọ́n sì ti gbé débẹ̀ wọ́n gbé débẹ̀ wọ́n ti gbé dé jámíà ó tún kú àmọ́ kó wà náà ló bí ma ayé ọmọ wa wo wípé kọ̀tán ibẹ̀ nígbà náà pé kínní iná kọ̀hún arí lóòótọ́
ari lóòótọ́ àmọ́ ń ta àrí mbẹ̀hún dédé bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì fẹ́ yìn kó wa. Allahumma èyí ò ti da báwọn kọ́ sàmì èyí ò báwọn. Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.